owó tó yé mọ́. èyí ni wọ́n ṣe ayẹyẹ adúlálọ́sọ ní ìlú Ẹdẹ a ti rí pé ìmúra ìrìnàjò ọlọ́fà inú ìwọ náà ni ẹwọ̀ kí lè fẹ́ sáwọn èèyàn nípa Timi Àgbàlé ìlú èèyàn wo ni Timi Àgbàlé. Timi Àgbàlé jagunjagun ní alágbára ìwà láti sílé orúkọ rẹ̀ sì lè parí mọ́ láyé jagunjagun ní o tó wá ní ọ̀fà ẹ̀ ìgbọ́n bàbá yá àti máa gbé ọ̀fà jáde láti kí bàbá wa ọ̀fà náà ní ó fi ṣẹ́gun kí òye sára wà pátá. gẹ́gẹ́ bí o ta gbọ́ wọ́n ní ọ̀fà yẹn pé kí ìbáta tẹ́tí bá ta fún inú máa jáde náà rẹ̀ ṣé lóòótọ́ ni. bẹ́ẹ̀ ni kó irí gẹ́gẹ́ nìyẹn. bẹ́ẹ̀ ni iná jáde lẹ́nu ọ̀fà báwọn láfẹ́ tó fi ṣẹ́gun àwọn ọ̀tá rẹ̀ ńgbà yẹn. a rí pé ìlà ojú yín yìí àwọn kan ń sọ wọ́n ní ìlà ojú ọlọ́fà iná gangan ni. bẹ́ẹ̀ ni àwọn kan wá láwọn ò mọ̀ pé ọlọ́fà iná gangan kó kọlà. ọlọ́fà ló kọlà ìlú rẹ̀ pátá àti ìfìlà àti kíní ní bàbá sí yọra ìbálòpọ̀. kí lè fẹ́ fáwọn tó sọ ilé nù tó jẹ́ wípé wọn tiẹ̀ kí ń wálé rárá. nígbà náà làbí máa ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ lọ́dọọdún tí mẹ́dẹ́dẹ́ náà ọmọ tó sọ lẹ́nu ó ṣàkóyà pọ̀ ni kí gbogbo àwọn tó wà lẹ́yìn òdi ọmọ wálé létí dáa àsìkò bàbá wa jíjẹ mẹ́mẹ́ Adésọlá Làwán lámínísà fọ́ọ̀sì Timi Àgbàlé ọlọ́fà náà àsìkò ẹ̀ tún la àsìkò ẹ̀ la ní gómìnà gbogbo ẹ̀ ń lọ nírọ̀wọ́ rọ̀ṣẹ̀ ìjà àbùsí kan tí wọ́n á ní ẹ̀ ń wá kí ní ẹ̀ ń wá lọ ẹ̀yìn ojú tí ò sí lé abẹ̀ wọn àrọ̀ wọn kí wọ́n máa bọ̀ alẹ́ kí wọ́n yá jọ kí wọ́n bu bàbá wa kájọ gbé ga. ọmọ Ẹdẹ gangan lẹ́yìn. ọmọ Ẹdẹ ní. bẹ́ẹ̀ kiri kẹ̀dẹ̀. ní ṣókí. Ẹdẹ mọ̀kú àrògùn ajílà lọ́sùn Timi Àgbàlé àgbàjẹ́ ọlọ́fà náà máa ń lànà máa ń wọlé Ẹdẹ. ìrẹ́ ni dẹ́dẹ́ ká mọ̀ lè dẹ́dẹ́ àfi Timi la gbọ́dọ̀ yà. ẹ ṣe. láti gbé lára àwọn olóríire tó ní dẹ́dẹ́ táwọn jọjọ ní táwọn jọjọ ń sèwọ́n bàbá àwọn lóde àwọn náà ti yà wọ́n sí bàbá kẹ́kọ̀ọ́ náà yóò kẹ́ pẹ́pẹ́pẹ́ pẹ̀lú àpẹ́ nígbà tí bàbá wà lórí ìdúró tó yẹ wà ayé àgbọ̀dọ̀ kú àwọn àtàwọn nígbà tí yàrá tí wọ́n adéjàre ló ń kẹ́ ẹ̀gbọ́n káàbọ̀ bí ìyá ṣe sùn kalẹ̀ wọ́n náà ti ìwé dé. picture ló yẹ kẹ́ lò ẹ lo fídíò. táwọn náà lọ jó àtàwọn lè tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ìlú. ẹ jọ nígbà tí èèyàn wa ti bá lọ jókòó ẹ̀yin tẹ́ wọ́n máa tún yẹn jọ ẹ bá wa bí ìlà ẹ jẹ́ káwọn kábíyèsí tó wà lórí ìjókòó jẹ́ kí ojú wa rí olú ọmọ tí wọ́n sọ̀rọ̀ ẹ jọ ẹ jẹ́ bá wa bí ìlà ẹ̀yin security ẹ bá ti àwọn èèyàn ẹ jọ bá wa rọ̀ wọ́n kọ́ bá a ṣiṣẹ́ yìí ẹ jọ please kí okòwò kó lè lọ létò. ní iléeṣẹ́ Owutu FM yẹn ṣàlẹ́ o máa gbọ́ máyì kúrò níbẹ̀ o ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́ ètò tó fa kọyọ níléeṣẹ́ Owutu FM láti máa gbọ́ níléeṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots yẹn ṣàlẹ́ lórí bẹ́ẹ̀ níléeṣẹ́ Owutu FM máyì kúrò níbẹ̀ má gbọ́ yẹn ṣàlẹ́ náà ni. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.